Kù dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọ́n àṣeyín lọ́ba fún àánú àtọ́jú rere ńlá àti àrígbà láti tún rí ọjọ́ kejì nínú oṣù kejìlá. Àdúpẹ́ ọ̀pọ̀ ojú ọ̀rọ̀ ilẹ̀ fi mú ṣùgbọ́n fi àánú dá wa sí. Gbogbo ìyìn àti ọlá ní forúkọ yín fún ogun tẹ́ ṣẹ́ nínú ayé wa, tẹ̀tú jẹ́ ká rí ọjọ́ ìṣẹ́gun mìíràn. A sì gbàdúrà wípé ọ̀rọ̀ tí a gbọ́ lè ní yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣọ́ ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kejì oṣù kejìlá. Àkòrí tí a ó gbéyàwó lẹ́ni sọ wípé ìdáǹdè tòótọ́, ìdáǹdè tòótọ́. Àmú àkọ́sórí wa nínú ìwé Lúùkù orí ìkẹjọ ẹsẹ̀ ìkọkàndínlógójì. Lúùkù orí ìkẹjọ ẹsẹ̀ ìkọkàndínlógójì. Padà lọ ilé rẹ kí o sì sọ ohun tí Olúwa ṣe fún ọ bí ó ti pọ̀ tó. Ó sì lọ, ó sì ròyìn já gbogbo ìlú náà bí Jésù ti ṣe ohun ńlá fún un tó. Ìgbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Lúùkù bákan náà orí ìkẹjọ ẹsẹ̀ ìkíní dé ìkẹta. Ó sì ṣe lẹ́yìn tí ó la gbogbo ìlú àti ìletò lọ, ó wàásù, ó ròyìn ayọ̀ ìjọba Ọlọ́run. Àwọn 12 sì ń bẹ lọ́dọ̀ rẹ̀ àti àwọn obìnrin kan tí a mú láradá kúrò lọ́wọ́ ẹ̀mí búburú àti nínú àìlera wọn. Màríà tí à ń pè ní Magdalene, lára ẹni tí ẹ̀mí èṣù 7 ti jáde kúrò, àti Jòhánà aya Kúsì tí ń ṣe ìríjú Héródù, àti Sùsánà àti àwọn púpọ̀ mìíràn tí wọ́n ń ṣe ìránṣẹ́ fún un nínú ohun ìní wọn. Wàyí, ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Jésù Kristi, ó lé àwọn ẹ̀mí èṣù jáde kúrò lára àwọn ènìyàn nígbà tí ó ń ṣe iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ní ayé. Ó sì tún pè gbogbo Kìrìsìtẹ́nì níjà láti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Ẹ máa ṣe dídára fún àwọn olókùnrùn. Ẹ sọ àwọn adẹ́ṣẹ̀ di mímọ́. Ẹ sì jí àwọn òkú dìde, kí ẹ sì lé àwọn ẹ̀mí èṣù jáde. Ọ̀fẹ́ ni ẹ̀yin gbà o, ọ̀fẹ́ ni kí ẹ̀yin kí ó fún ni. Ìwé Mátíù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹjọ. Ìdáǹdè ẹ̀wẹ̀, ó ju lílé àwọn ẹ̀mí èṣù jáde lọ. Ìdáǹdè tòótọ́, ó máa ń ṣẹlẹ̀ nígbà tí ẹ̀mí èṣù kan kó bá lè jáde, tí a lè jáde, tí kò tún lè wọ inú ẹni tí a gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ rẹ̀ mọ́. Jésù, ó sọ nínú ìwé Mátíù orí ìkejìlá ẹsẹ̀ ìkẹtàléníogójì títí dé ẹsẹ̀ ìkarùndínláàdọ́ta pé nígbà tí ẹ̀mí búburú kan bá jáde kúrò lára ènìyàn, yóò máa rìn káàkiri, a máa wá ibi tí yóò dúró sí. Tí kò bá rí ibi láti gbé, yóò padà láti wọ ilé rẹ̀ àkọ́kọ́. Yóò wo bẹ̀ bóyá ó sì ṣófo. Tí ó bá rí ibẹ̀ tó ṣófo, yóò pe àwọn ẹ̀mí èṣù tó burú jù lọ. Àwọn yóò sì máa gbé nínú ayé ẹni náà. Ìgbẹ̀yìn irú ẹni náà yóò wá burú jáì ju ìgbà tí ó ṣe pé ẹ̀mí èṣù kan ṣoṣo ni ó wà lára rẹ̀ lọ. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ní kété tí o bá lé ẹ̀mí èṣù jáde lára ẹnìkan, rí i dájú pé ẹ̀mí mímọ́ Ọlọ́run ó wọ inú ayé ẹni bẹ́ẹ̀. Tí ẹ̀mí èṣù náà bá padà, tí ó sì rí pé ẹ̀mí mímọ́ ti wà nínú ayé irú ẹni bẹ́ẹ̀, kò lè tún padà wọ inú rẹ̀ mọ́. Lẹ́yìn tí Jésù ti lé àwọn ẹ̀mí èṣù 7 jáde kúrò lára Màríà Magdalene, ó di ọ̀kan lára àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ o. Ó sì ń tẹ̀lé títí dé òpin iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ láyé. Ní kété tí Ọlọ́run ti sọ ọ́ di òmìnira, ó ti di ohun ìṣúra àtòkèwá tó ní láti farajì fún sísin Ọlọ́run pẹ̀lú ohun gbogbo. Ìfarajì rẹ̀ jẹ́ kí ó jẹ́ ọ̀kan lára àwọn ẹni àkọ́kọ́ tí ó rí Jésù. Ní ìfarajì Màríà, ó jẹ́ ẹni àkọ́kọ́ tí ó rí Jésù lẹ́yìn àjíǹde. Ìwé Jòhánù orí ogún ẹsẹ̀ ìkẹtàlá dé ìkejìdínlógún. Nínú ìwé Lúùkù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n títí dé ìkọkàndínlógójì. Lẹ́yìn tí Jésù ń lé líjíọ̀nù ẹ̀mí jáde kúrò lára wèrè ará Gàdárà, ó sọ fún un pé kí ó máa lọ káàkiri ní wíwàásù ìyìn rere. Kò tó kí á lé ẹ̀mí èṣù jáde nìkan o. Ìdáǹdè tòótọ́ ni nígbà tí ẹ̀mí náà bá jáde kúrò lára ẹni náà, tí ẹni náà kún fún ẹ̀mí mímọ́ débi pé ẹ̀mí èṣù náà kò lè padà wá wọ
irú inú ẹni bẹ́ẹ̀ mọ́. Olùfẹ́, ìdáǹdè tòótọ́ nígbà tí ọkàn rẹ bá kún fún ẹ̀mí mímọ́ nítorí pé ò ń gbàdúrà, o sì ń ka ọ̀rọ̀ Ọlọ́run lójoojúmọ́, ò ń gbààwẹ̀ déédéé, o sì ń gbé ìgbé ayé mímọ́. Ìdáǹdè tòótọ́ ni nígbà tí ẹni tí a dá nídè kò lè padà sí ìgbé ayé rẹ̀ àtijọ́, ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ ó kún fún ẹ̀mí mímọ́ síbẹ̀ tí kò lè fi ìpadàbọ̀ àwọn ẹ̀mí èṣù sínú ayé rẹ̀ mọ́. Kókó ọ̀rọ̀, ìdáǹdè tòótọ́ ni nígbà tí ẹnìkan bá gba ẹ̀mí mímọ́ láàyè láti kún gbogbo ayé rẹ̀ tí èṣù ti gbà ṣáájú àkókò náà. Ṣùgbọ́n tí ẹ̀mí mímọ́ ti wá ń jọba báyìí, ẹ̀já sọ pé bàbá mi, Ọlọ́run alágbára, agbára láti tú àwọn ènìyàn sílẹ̀, kí ẹ̀mí mímọ́ kí ó sì jọba nínú ayé irú ẹni bẹ́ẹ̀. Yọ̀ǹda rẹ̀ fún wa kí a lè jẹ́ aṣojú rere gẹ́gẹ́ bí ẹ̀yin pàápàá ti ṣe nínú ayé. Ọlọ́run yóò sì ṣe fún wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ọ̀run ṣíṣí Yorùbá kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní rẹ̀. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá o. Ọlọ́run yóò tẹ́tí sí àdúrà yín. A kú òsì tútù, ó dàbọ̀.